Don't build with a poor man. A poor man, you cannot know his character until he start touching money. I know men will not like this one. No matter how it is, he will leave you at the end of the day. It's not fit to build with a poor man, build with a rich man. Make it they insult you. You enter my house when I don't make them. Yes? Did you make it from your mother's womb? No. This is the root of all evil. Go and be doing understanding girlfriend. If you finish understanding, your understanding will understand you. A lot of you that are sitting down here as ladies, you don't even know the kind of man you want for your life. You just want to marry tall, handsome, with what is that they call him? Apple, 6 packs. You don't know that the kind of muscle he has built is to release it on you. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe rí mentality ṣe gbọ́ ẹni tó ń preach pé kí wọ́n má build pẹ̀lú poor man pé kí wọ́n build pẹ̀lú ẹni tó ti lówó rich man. Ẹ gbọ́ nǹkan tí wọ́n preach. Nǹkan tí ò yé yín ni wípé ẹ̀ ń tanra yín ni, kò sọ́bọ̀ nídọ̀rì mọ́. Àwọn olówó gan ti gbọ́n. Irú ìwàásù yìí ń sìn, ìwọ tó bá fẹ́ follow ìwàásù yìí, tó bá fẹ́ build pẹ̀lú rich man, you have to be rich as well. Ìwọ obìnrin tó bá mọ̀ pé ó fẹ́ build pẹ̀lú rich man, ó fẹ́ build, ìwọ náà láti ní nǹkan tí ìwọ náà ní lọ́wọ́. You cannot be a poor woman and you think you are going to get a rich man. No, I will not train my son níbi tí mo dẹ̀ bá dé sìn kí ní kó wá lọ fẹ́ olórí burúkú obìnrin tí ò ní nǹkan kan lọ́wọ́. Bọ́mọ mi ṣe ní lọ́wọ́ ni obìnrin tiẹ̀ náà máa ní. Olówó máa ṣọ̀rẹ́ olówó, olòṣì máa ṣọ̀rẹ́ olòṣì ni. So irú preaching yìí kò lè ṣiṣẹ́. You cannot be a poor woman and you think you want to marry a rich man. Those days ni not now. Ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi wo súra ẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ yìí nísìn nínú kínní ẹ bá mi wo súra ẹ̀. Ẹni tó bá máa dáṣọ fún yẹn, ẹni tó ní pé kéèyàn má build pẹ̀lú poor man. Ṣé ẹni tó ń sọ̀rọ̀ yìí jọ ẹni tó build pẹ̀lú rich man? Ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò tó ń wàásù yìí ṣó súra ara ẹ̀ ṣó jẹ́ ẹni tó build pẹ̀lú olówó? Àwọn ìwàásù ibú, àwọn ìwàásù tó ń kó wàhálà sínú ayé obìnrin, àwọn ìwàásù tí ò ní value tó ń hard sínú ayé obìnrin. Mo rí ìwàásù kan, kí lorúkọ woman kíní kan Alákìjà nǹkan kan, kò ń ṣe màmá Alákìjà o. Woman yẹn ní pé ẹ má jẹ́ kí owó jẹ́ issue nínú family yín. Ẹ bá ń build as ọkọ àti ìyàwó. Ó sọ nǹkan tójú òun rí pé ọkọ òun ń ṣiṣẹ́ ní petroleum kíní kan, òun náà ń ṣe business, bó ṣe jẹ́ pé nínú ilé àwọn owó kì í ṣe issue. Ọkọ òun wà prudent but òun máa ń náwó lavishly ni pé anything táwọn bá fẹ́ ṣe òun ò kí ẹ̀ òun máa fowó ṣe. Ó ní but òun ń jèrè ẹ̀. Nígbà tó bá ti jẹ́ pé olówó lẹ̀ ń wá káàkiri, ìwọ náà ṣáà ti lówó kó tó máa wá olówó. O ò lè jó lórí burúkú obìnrin kó jó lòṣì obìnrin kó fẹ́ lọ kó máa preach irú nǹkan báyìí, kó máa wàásù irú eléyìí fún ẹ, kó wá rò bóyá o fẹ́ lọ fẹ́ ọkùnrin olówó. Ọkùnrin olówó ò fọ́ lòṣì obìnrin mọ́ kí ìwọ náà tó lè lọ rọ́kùnrin olówó lọ fẹ́. Ṣé ẹni tó jáde nínú ilé, ṣé àwọn ọmọ Davido ń sì wá lọ fẹ́ àwọn ọmọ olórí burúkú, àbí àwọn ọmọ Akaya ló máa lọ fẹ́ olòṣì, àbí àwọn ọmọ Wàsíù? Ìwàásù yìí, irú àwọn ìwàásù yìí ò lè ṣiṣẹ́ mọ́. Àwọn ìwàásù yìí ẹ fi ń kó bá àwọn obìnrin ni, torí ojú àwọn ọkùnrin ti là. Ọkùnrin ò ní fẹ́ obìnrin tó wá láti ilé ẹni tó bá ń ta magí, ẹni tó bá ń ta magí, tí ìdílé obìnrin bá ń ta magí, kó máa wá lálùbọ́sà tó máa fẹ́. Bẹ́ẹ̀ ni o ò ní rí báńkà tó máa lọ fẹ́ ẹni tó ń kọ́kọ́ lébè. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ta àgádáǹgodo kó máa lọ wá oníkọ́kọ́rọ́ tó máa fẹ́. O ò ní rí ẹni tó, torí irú àwọn kìnìyàn fi ń kó bá obìnrin ni. Ẹ̀yin obìnrin náà fi ń kó bá. Kò sí tó kọkùnrin, ọkùnrin tó bá lówó ò ní fólòṣì lóbìnrin. So ìwọ obìnrin tó bá fẹ́ tẹ̀lé irú doctrine, tó fẹ́ tẹ̀lé irú preaching, make sure pé ìwọ náà ti ní nǹkan lọ́wọ́ tó fẹ́ fi fẹ́ olówó. Make sure pé ìwọ náà wà okay lọ́wọ́ tó fẹ́ fi fẹ́ olówó. You cannot come from a poor background and you want to marry a rich man. So all this kìíní tó ń preaching ni, it cannot work. Àwọn olòṣì tó fẹ́ fólòṣì ni eléyìí wà fún, kò ń ṣe olòṣì tó fẹ́ fẹ́ olówó.
olówó aṣọ̀rẹ́ olówó, olòṣì aṣọ̀rẹ́ olòṣì, alálùbọ́sà aṣọ̀rẹ́ aláta, oníkọ́kọ́rọ́ aṣọ̀rẹ́ onílẹ̀kùn. Ṣó ti yé yín? Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Lọ́ọ̀yà aṣọ̀rẹ́ dókítọ̀, báńkà aṣọ̀rẹ́ bíabíà estate person. Náà ti wí pé kò lí pé o ní kí wọ́n á ní kí ló ń tà. A ní mo ní ṣọ́ọ̀bù yá dírẹ́sà, mo wá ní dráyà, mo láwọn ọmọọṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi. Àwọn iṣẹ́ kíkọ́ oní ẹ lọ mú gòṣìnáàpù kan wá kẹra pálí bá family biscuit wá ká fi ṣàdúrà. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn onífọ̀gánáísà ló máa lọ fẹ́. Táwọn ń fẹ́ táyà lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn oní kàtígórì yẹn nìyẹn. But ò ní wọ́n ní ọmọ àjànàkú kì í yàrá. Ọmọ tẹ́bi á bá bí ẹya níjọ. Ò ní rí ọmọ olówó, ọmọ elite kan kó wá sọ pé tí obìnrin gan bá tó gbangba sùn lọ yẹ, kò ní máa sá kìtàkìtà káàkiri láti wó lówó kiri láti fẹ́. Honestly, olówó máa fẹ́ ẹni tó gbangba sùn lọ yẹ, ìfẹ́ ló máa wá. Obìnrin tó bá fẹ́ nírọ̀rùn nínú ilé ọkọ, tó bá fẹ́ nífọ̀kànbalẹ̀, ìfẹ́ ló máa wá. Ò ní máa wá olówó. Ọkùnrin lè máa wá ẹni tí ò ní fẹ́ liability, bọ́ ìwọ obìnrin ò ní máa wá olówó káàkiri. Tí wọ́n bá tó gbangba sùn lọ yẹ, òun lẹ ṣe máa ń kó sọ́wọ́ tẹ ṣe é ṣìṣe. Ẹ wo preaching, ẹ wo ẹni tó ń preach pé kẹ́ fẹ́ lówó, ẹ wo bóun náà ṣe ilé ìjọ ẹni tó fọ́ lówó. Mo sorry láti sọ o. Ṣé àwọn nǹkan táwọn èèyàn máa gbọ́ lélẹ̀? Anyway, adult lóníkàlùkù, but kò sọ́ọ̀bọ nídọ̀rẹ̀ mọ́. Àwọn ọkùnrin ti gbọ́n. Honestly, ìwọ obìnrin ni kó lọ túgbà kó lọ mú kó lò bó òróró ẹ. Ayé tí obìnrin kó ṣì lọ sílé ọkùnrin torí pé tó ń kó ṣì lọ fẹ́ olówó ti kọjá. Ọkùnrin tó bá lówó lọ́wọ́ tó lọ fẹ́ obìnrin tí ò ní nǹkan kan lọ́wọ́, ayé ẹ̀ máa bàjẹ́ ni lọ́tẹ̀ yìí. Obìnrin tó ò bá lówó lọ́wọ́ máa rún ẹ̀gún ni. Aṣọ ẹ̀dá lákìsà tó ò bá ṣọ̀rọ̀ máa ṣọ pàdé ẹ̀ ní junction ni. Tó bá ti lówó lọ́wọ́, má fẹ́ obìnrin oníta pẹ́pẹ́, má fẹ́ obìnrin olágàdàgodo, obìnrin oní tí ò ní nǹkan kan. Obìnrin tó máa mú nǹkan tẹjọ ní tẹ máa dodidi ni. Nítorí àìtètè rẹ ní bálà á máa jẹ́ kí ọ̀nà là kó pẹ́. Tó bá lówó lọ́wọ́ tó lọ fólòṣì obìnrin, o ò tí mọ ibi tó máa ti bẹ̀rẹ̀ bùkátà, ó lè má jẹ́ kó rí nǹkan gbéṣe láyé. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Shabarikolo.com. Ẹ káàárọ̀.